Shele, Apple. Court acts to disqualify Tinubu from 2027 election over alleged certificate forgery. Okay. The Center for Reform and Public Advocacy, CFRPA, has filed a suit at the Federal High Court in Kano seeking disqualification of President Bola Ahmed Tinubu from the 2027 presidential election over allegation of certificate forgery. Please, Northerner, come out and tell the whole world what is eating you raw from Tinubu's government. Tell us what you are up to instead of this certificate forgery. Because the same way the Igbo people shouted certificate forgery throughout the 2023 presidential election, yet he won and he was there. Today, he's a Nigeria president. Official one, no. Not be only by mouth. So you guys should come out and tell us what is really eating you. Why are you so scared? The Southerners should join no, let me say the Yorubas. We should be the one asking the northern part of Nigeria, what is eating them raw in Tinubu's government? Why are they so scared? They are so afraid of Tinubu's second term. We don't understand on what basis President Tinubu wants to introduce state police unless it is to politicize them and make them vehicles for political use. And if you have to create state police, why this time? Why don't you wait until you have a fresh mandate from Nigeria? State police is the wrong answer to the right problem. We are insecure, desperately insecure. We need to fix the security of the country. But President Tinubu has had 3 years to fix the federal police. Make it more effective, address all its weaknesses, address those shortcomings that it has, boost it, funding, training more people, so that the federal police will do the work it's supposed to do. He didn't do that. We look at the military. We used to have one of the best military in the world. And we look at them now. The military cannot defend villages, can't defend people in cities and towns, all under his watch. So we don't understand on what basis President Tinubu wants to introduce state police unless it is to politicize them and make them vehicles for political use. This is not the best time to do that. This is the worst time to do that. One, it is going to be suspected as a political attempt to participate in the elections of 2027. Two, President Tinubu and the governors now in APC have no credibility. If you give them police, in addition to all the powers and all the money you're sending to them, you're virtually creating enclaves. Three, you're going to compound the security rather than solve the problems of security. They will use these policemen to create more problems than they will solve. Why don't you fix the Nigerian police that we have? And if you have to create state police, why this time? Why don't you wait until you have a fresh mandate from Nigerians? And Nigerians say, well, maybe you made some mistakes, but we genuinely believe we'll give you a chance. Then you can come back with that mandate. And then you can say, fellow Nigerians, we're going to go through constitutional amendment, we'll create state police, and we'll give you assurances, we'll do the following. Shoti rara nkan tí Northerners ṣe ń sunkún kiri wípé Tinubu ò gbọdọ̀ ṣe second term. Meho ní Kini. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwa ọmọ kóòtù ajíire Yorùbá. Ẹ jọ̀ọ́ kí ni Northerners ń fẹ́ gangan? Kí ni nǹkan gan tí Northerners ń fẹ́ fún Nigeria? Ṣé wọn náà ti rí wípé the same Northerners, they have nothing positive to offer Nigeria. Wọ́n ready láti jẹ́ kí Nigeria become great or greater, talk less of greatest. Wọ́n mú Nigeria from okay, wọ́n gbé wálẹ̀, wọ́n wá fẹ́ pa Nigeria mọ́lẹ̀ pátápátá, wọ́n fẹ́ kó ìwọ àtèmi láyà jẹ. Gbogbo ọ̀nà náà fi wá ọ̀nà láti fi ṣe kíni, láti sọ gbogbo Nigerians ká become àlèmájìrí. Kí àwọn ọkùnrin wa kó become a terrorist, kán wá máa ṣe mass wedding fún wa. Ibi tó bá kọrí wọn sí wọ́n ṣe mass wedding. Àwọn tí wọ́n pa, tí àwọn boys wọn tó pa ìyá tó pa bàbá wọn, tó hàn lẹ́bí tó hàn lára, wọ́n á ní kó lọ fẹ́ terrorist. Ṣé nǹkan tí wọ́n expect lélẹ̀? Jọ̀ọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé at any time tí wọ́n bá ń gbìyànjú láti ṣe nǹkan kan àbí create nǹkan kan àbí ṣe nǹkan kan tó máa add positive something
sí Nigeria àbí tó bá máa move Nigeria forward tí Nigeria citizen tá ń demand fún positively kí ló dé tí northern are always against them. ṣé o ti rí ìkọ́ ẹyọ kan tí wọ́n sọ wípé kí ní yọ ẹja demand fún tí wọ́n bá grant wa o ó máa move Nigeria forward our Nigeria citizens are dey benefit from it because the whole wide world are moving forward. Nigeria nìkan ni mo rí tó wà stagnant sójú kan. They are not ready to move forward. They are not ready to do anything. They are not even producing anything. Ordinary toothpick. Wọ́n tún kó wá láti ìlú, láti country ibòmíì. Wọ́n Nigeria ordinary toothpick. The only thing tí Nigeria produce tí gbogbo àgbáyé mọ̀ globally is terrorism. Terrorism. Àwọn tí Idibo náà, àwọn náà produce fake drug, fake drinks. Wọ́n ti fẹ́ pa àwọn èèyàn tán. Bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn lọ́nà terrorist tá ń jí àwọn èèyàn gbé tá ń pa wọ́n dànù. Ọmọ Idibo àwọn náà jẹ́ kí tó bá rí kidney failure, lung cancer, lung disease, cancer of this, cancer of that. Gbogbo àwọn nǹkan tán lẹ́ẹ̀mú tí àwọn ọmọ Idibo ṣe bí gbogbo fídíò là ń rí níbi tí wọ́n ti ń rọ whisky ní inú bọ́kẹ́tì kan báyìí. Àwọn drug tó ti expire wọ́n á lọ repackage ẹ̀ wọ́n ti pa yín tán. Ẹjọ́ tá bá wá ní ká pé kó ní kálukú ṣe lé ayé ẹ̀ bó ṣe wù ṣá ti wá jayò pa ni. Mo ń bi ẹni màmí dádì mi ṣé ẹ̀gbọ́n mi ni àǹtí mi uncle mi brother mi ẹ̀yin yúùtù mi àyúùtù lèmi náà. Tá bá wá ń béèrè pé ká pín kó ní kálukú wà láyé tó bá wá sọ wípé àti làálẹ̀ kan hàì ó máa di wàhálà kí wọ́n mú láti bí regional tí wọ́n bá dé wá ń gbọ́ fìrìfìrì wípé o wọ́n ti gbé regional o wọ́n ti transfer case lọ sọ́dọ̀ bàbá Tinubu o tá ń gbọ́ fìrìfìrì ẹ̀ for review tá ti ń rí wípé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe lọ sí ó dẹ̀ pé regionalism ó ní bàbá fẹ́ gbé kalẹ̀. Nǹkan tá kàdé ti bẹ̀rẹ̀ kó ní kálukú kó máa ṣèjọba ara wọn kò ní sí wípé gọ́fúmẹ̀ntì kan gbogbo everything has to be under the northerner ní north àwọn náà máa pàṣẹ tó máa ṣe wọn ò fẹ́ regional wọn ò fẹ́ restructuring wọn ò fẹ́ state police wọn ò fẹ́ anything. Okay jọ jẹ́ kí wà tèmi jọ parapọ̀ ká pẹnu pọ̀ kí lè fẹ́ ní north. What does the northerner want? Jesus Christ. Ṣé àwọn tí àwa expect tí wọ́n gbàdúrà tó ní hope ọjọ́ ọ̀la wípé Nigeria is coming to become a greater country lọ́la lélẹ̀. You are still having that hope of becoming a greater country tomorrow. I mean Nigeria. Even President Bola Ahmed Tinubu àti ìyàwó wọn they call their this thing ní renewed hope. Wọ́n rí renewed. At the end of it, mọ̀mọ́ padà bọ́ síta ni wọ́n ní ká lọ máa ṣòwò kúlíkúlí ká máa ṣòwò puff-puff ká máa ṣòwò àkàrà ká máa roast bọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títì ká máa kiri groundnut wọ́n lówó burúkú náà wà ń bẹ̀ àwọn ọmọ Nàìjíríà dẹ̀ ti ń gbé sàtífíkẹ́tì ilẹ̀ báyìí wọ́n dẹ̀ ti ń ṣe é. Does that mean wípé as a Nigerian citizen àkànní ìkọ̀kọ̀ ẹyọkọ̀ ta fẹ́ benefit nínú ẹ̀? Dẹ̀ sọ wípé one Nigeria is not negotiable. The same set of people kí northern máa bọ́ síta kó máa sọ fún wa wípé state police tí ìwà àtẹ̀mí ti ń pariwo tá à ń fún bàbá Tinubu lọ́rùn pa tí wọ́n ṣe fẹ́ ṣe àwọn northern ti sọ wípé ṣe ni bàbá fẹ́ fi rig election ní 2027. What is the problem with the northerner? Ṣé ti rí wípé kò síbi tá a gbàjọra wa? Ẹ̀yin náà ẹ wò tó bá kó àwọn èèyàn wọn ní north tó bá kó wọn wá sí south wa àwọn tó máa wá sí ilẹ̀ Yorùbá rí gbogbo bó ṣe máa wò hàn tó bá ti wà lọ́dọ̀ wa ni even nínú trailer àbí kí náà kó wọn sí tán kó wọn rí bó ṣe máa ranjú báyìí wọ́n máa wò wọ́n máa do bí èèyàn tó jẹ́ pé inú igbóná bí wọ́n sí ẹbọra ni wọ́n bá jí tán bá sùn tán bá jẹ bó ṣe wá kó wọn wá sáàrin ìlú ẹ̀ kí rí bó ṣe máa ń ṣe ni ó máa strange sí wọn the kind of life àti bó ṣe rí everywhere ní south. Ẹjọ́ ẹ̀yin tẹ use mọ́ not what is happening báwo ni northern part of Nigeria ṣe rí káàsà ó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ tó tẹ̀lé mi wá gbélé. Ibadan, Lagos Ibadan Express Road, July, August. I don't know the precise time, the July, August. Bandits will cross road, will block road. Lagos Ibadan Express Road, they will block road. So the security agencies should know this, note this. Ẹ̀yin ọmọ ìran mi ṣe ti gbọ́ prophecy o Prime Minister Ayọ̀délé náà tún sọ o ṣe dẹ̀ mọ̀ pé gbogbo kíní ibà ṣe máa ń gbọ́ káàkiri at the end of it ó lè jẹ́ pé ìgbà tí wọ́n sọ pé máa wá yẹn bóyá wọ́n wá earlier àbí after
bọ̀ pé ká má rí fìrífìrí ẹ̀ kì í ṣe primate Ayọ̀délé prophecy nìkan ni mò ń sọ o gbogbo àwọn tó ti ń give prophecy àti ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó máa ń ṣe fídíò tí ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé AI ni irọ́ ni wọ́n kàn generate ẹ̀ ni bọ́ gbogbo àwọn kinní yẹn tá bá jókòó tá wò dáadáa a rí wípé wọ́n padà strike ẹ wo rí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ní Ògbómọ̀ṣọ́ yìí wọ́n sọ síta ọ̀pọ̀lọpọ̀ ń kàn dẹ́mẹ̀ old video AI ni kinní kan ní ó wá lè má jẹ́ táàmì ìgbà tó sọ wípé wọ́n ń bọ̀ kó jẹ́ pé earlier before àbí late after the date tó bá fi sílẹ̀ lọ́rọ̀ kan ṣá ohun tí mo fẹ́ kó dìmú nínú ọ̀rọ̀ yìí òun ni kíni bá mi pass message sí Ọ̀yọ́ state governor bá mi pass message sí Lagos state governor àwọn governor méjèèjì Makinde àti Jídé Sanwó Olú ẹ bá wa pass information sí wọn ẹ̀yin tẹ́ súnmọ́ wọn ẹ tún máa fi ọwọ́ kan àbòsí kún ẹ tún ní ṣe o ó dìgbà tó yí kíní yẹn bá ṣẹlẹ̀ ìgbà yẹn ni gbogbo yín á tún káwọ́ mórí tẹ́ bá tún rí fídíò online mo ní ẹjẹ́ a máa prevent bí olóyìnbó ṣe sọ wípé prevention is better than cure kì í ṣe gbogbo nǹkan tó bá ti bàjẹ́ ló ń látúnṣe ìmí tó bá ṣàtúnṣe kò ojú àpá òun dojú ara mọ́ ẹ ṣe jẹ́ ká máa fi energy wa sí prevention kíkiní yẹn kúkú má ṣẹlẹ̀ ẹ bá wa gbé kìkì information yìí káàkiri wọ́n ní Lagos Ìbàdàn expressway July August pé àwọn bandits wọ́n á Gbàbode kan ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní Ogun State àbó rí fídíò gbọ́ fídíò yẹn bandits gba Ogun State gbogbo mọ́tò dá dúró ni kó tó di pé wọ́n wá rescue wọn tó sá wọnú igbó padà that is ikọ̀ tí ilẹ̀ Yorùbá ti dì nísìnyí nìyẹn o mo dẹ̀ sì tún yìí ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin governors wa we see no reason why tẹ́ ẹ̀ ṣe fún àwọn private organization àwọn security organization wa ní opportunity láti bá yín ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ kó tọwọ́ bọ̀wé ni wípé ìjókíjó tẹ́ ẹ bá gbọ́ wípé wọ́n ṣe báyìí nǹkan tí ẹ fẹ́ kán ṣe kán tọwọ́ bọ̀wé kán sáìn ìgbà máa wá gbé wọn ẹ̀wọ̀n gbére ní sòsè ọ̀rọ̀ yìí má fi fọlọ́pàá nìkan Àmọ̀tẹ́kùn àtọlọ́pàá nìkan ò lè dá ṣe a ti nídìí àwọn private security ẹ gbà fún ìrò ẹkùn ẹ gbà fún Àgbékọ̀yà àti gbogbo àwọn tó dúró tán torí ta bá ní OPC báyìí kò ságbára mọ́ fún OPC kankan wọ́n ti gbàgbára lọ́wọ́ àwọn OPC ò lè ṣe nǹkan kan wọn relevant mọ́ lẹ́yìn kan máa janu online kan máa ṣe fídíò back to back èèyàn tó máa fi ọ̀rọ̀ wọn so mọ́ lẹ́sẹ̀ tó fi máa wà relevant òun lókù tí OPC ń ṣe ni o kò sí agbára kankan mọ́ wọn ní ìjọba ti gbàgbára lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn gba t'Àgbékọ̀yà náà wọn sì gba tàwọn tó kù gbéṣẹ́ fún wọn gbogbo àwọn ọ̀tá wa yìí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni àwọn Àmọ̀tẹ́kùn náà ń gbìyànjú tiwọn ṣùgbọ́n omi ti pọ̀jọ kà lọ ẹ̀yin gọ́vnà wa má máa dúró kí wọ́n strike kó tó di pé ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ wa máa promise wa lódìlódì what is going on gangan ẹ̀mí àwọn èèyàn tó bá ti sọnù kò sí another extra life fún wọn ẹ wo àwọn tọ́kọ́lógún mọ̀ṣọ́ sìn ṣáà ti ń gbàgbé wọn síbẹ̀ ni gọ́vnà Mákindé lójú ayé yín you are the first governor ní the whole of South West tí nǹkan burúkú yìí máa ṣẹlẹ̀ ní orí ẹ tó bá wá rò wípé toró ń lọ ní next year wàá fà àwọn ọmọ yẹn sílẹ̀ síbẹ̀ wípé kò sí kankan wá wá di ìyàwó àlìmájìrì wọn ti fún wọn lóyún àtàwọn ọmọ kéékèèké wọn ti rọ orí bọ̀bọ̀ wọn Mákindé o ò ní bọ́nú ẹ o ò ní bọ́nú ẹ gbogbo àwọn abiyamọ àgbé ẹ ṣépè àgbé eré torí ọdẹ ìṣàkóso ẹni àwa mọ̀ wípé Mákindé gọ́fúnà Mákindé Ọ̀yọ́ state tẹ́ ẹ bá sọ wípé ẹ ṣetán láti pé kó release àwọn ọmọ yẹn lónìí tí ẹ fi sọ̀rọ̀ politics ọlọ́ọ̀bá gba máa rí wọn tí ò ní sí ọ̀wọ̀ kankan tí ẹ ò dẹ̀ ní mú ṣàríà kankan sílẹ̀ àbí 1 billion àbí anything tó bá jẹ́ pé finú fídíò tí ò ṣe wípé àbíyá pa nìyín ẹ̀yin kó àwọn ọmọ ti yín ẹ kó wọn pamọ́ àtìyàwó àwọn ọmọ ọlọ́mọ ẹ fi wọ́n ta game ẹ fi wọ́n play politics ẹjọ́ yín kọ́ ẹjọ́ aráàlú ni ebó ti rí everybody sìn àwa ti mọ̀ pé bí federal àti state ṣe máa ń ṣe nìyẹn báyẹn máa ṣe á dúró títí kí gbogbo kíní yẹn kó rẹwà kí rẹ̀wẹ̀sì mú wa ká gbàgbé ẹ̀ nǹkan tán tí gbogbo wa sọ wípé kọ́ má ṣe yẹn Mákindé ṣe wá bọ́ síta lòun wá ṣe ẹ kúkú ti mọ̀ pé tẹ bá ti rí irọ́ ẹ̀ ti rí Mákindé kò dẹ̀ ní feelings fábíyamọ torí tó bá ní feelings fábíyamọ ni ọmọ 2 years wà bí tí wọ́n kó lọ ó dẹ̀ lè sùn ó lè díjú ó lè hanrun Mákindé ojú gbà mí tì fún ẹ ẹ̀yin Ọ̀yọ́ state ẹ ti sinmi nìyẹn wà bí ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ tó tẹ̀lé ni. ẹ wá gbọ́ wàhálà ńlá tó ń ṣẹlẹ̀ lábẹ́ Olúwo ti ìlú Ìwó abẹ́ ẹ̀ máa gbọ́ àṣẹ tí ọba pa fáwọn ará ìlú Òkè Ọba wàhálà láàrin Yorùbá sí Yorùbá kílẹ̀ ti rọ́rọ̀ yìí sí ẹ̀yin náà farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ tí àwọn ará ìlú Òkè Ọba sọ.
bàbá wa o ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o àṣẹ tí ẹ fi ń ṣe ẹ fi ń tò láti jọ ọlọ́run yọ̀ọ́ dànù kò sí ọba tí ọba sí ọmọ ọba kò sọ ọmọ ọba tí ọba sí ọba àtọba àtọmọ ọba gbogbo ilẹ̀ gbẹ́dà ń sáàkì fún. èèmọ̀ tá a rí iná làwọn afẹ́ bá yín fún o láì mọ̀ ìgbà láti lọ sí ọ̀dọ̀ bàbá wa ní balance ṣùgbọ́n gbogbo ìgbìyànjú gbogbo iṣẹ́ àṣìṣe là ń gbọ́ àrípa kankan tó sì jẹ́ wípé gbogbo àwọn bàbá ní Ìbàdàn àwọn tí ò tó ọba wa ní Ìwó àmọ́ ipa tí wọ́n ń kó nípa ọ̀rọ̀ àti ìgbìyànjú àti ìnáwó nára bí kábíyèsí wa ti ìgbìyànjú tí wọ́n náwó ìgbésẹ̀ tó tọ́ tí ẹ̀wọ̀n òfin nípa wátán lókè ọba àárí o àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì láti bí ọdún mẹ́rin gbogbo tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti lọ sí pálásì ni wípé à ń ṣiṣẹ́ ní lórí sí àwọn ará òkè àwọn ìyànà ọ̀fà àwọn ọ̀fà wọ́n mobilize wa káwa mọ́nú oko ẹni tí wọ́n pa wọ́n pa ẹni tí wọ́n hàn lé mọ̀ wọ́n hàn lé mọ̀ ẹni tí wọ́n jí dúkìá rẹ̀ lọ wọ́n tún lọ kọ́lọ́pàá wọ́n tún àmọ́ fi kó wa mọ́lé ni gbogbo ilé ìlọ́kà wà láyà tá a bá ṣe petition lọ sí zone àbí gbogbo ibikíbi tí petition wa bá lọ gbogbo ẹ̀yà àgbààgbà ìwọ́n làwọn ò rí pa yín àwọn mọ́gàjì àwọn ọmọ ọba níbàdàn àti níyà lọ́lọ́fà gbogbo ni wọ́n sì ń lọ akíìmù péré tí ń dẹ̀wà láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn àgbúrò yín àrípa yín láti bá wa rí mú àwọn ọlọ́pàá sì ń ṣe ribiribi fún àwọn ará Ọ̀fà àtàwọn ará Ìbàdàn wọn ò rí kankan ṣe fún wa kò sẹ́ni táwọn àtọ́ka sí pé ń tọ́pa wá lọ́mọ nì tí wọ́n rí mú kò sẹ́ni táwọn àtọ́ka sí lájọ́ tá a ti ń pariwo Akeem àtàwọn ọmọ ogun rẹ̀ nípa òun ló ń pa wá lọ́mọ ní ń pa wá láya ní ń kó wa ní dúkìá tó ń tilẹ̀ àgbọ̀n kankan ètò wa ṣe wá lè mọ̀ tá a fi jáde rèé o àná tá a wá ní pé ká lọ fẹ̀hónú hàn ní pápá síbàlẹ̀ wa ní pápá àwọn kábíyèsí wa bá wa ń bẹ̀ wọ́n sì ṣe wá dáadáa wọ́n ṣe wá lálejò ṣùgbọ́n wọ́n ní ká kúrò lórí ilẹ̀ àwọn bàbá tiwa ni o wọ́n ní ká kúrò lórí ilẹ̀ bàbá tiwa ni o wọ́n ní torí wípé dẹ́ẹ̀bà fún bẹ̀rẹ̀ mi wọ́n kà sófo dànù wọ́n ní kódà gan káwá gba ilẹ̀ níbi tá a bá ti fẹ́ máa dáko níbi tí bàbá wa ò ṣe sí orí òun ti wá sí níbẹ̀ yẹn eléyìí ló wá kà wá láyà jù tàbí wá òpétọ̀ tọ́dọ̀ bàbá ọba ṣe é dé mọ́ lágbègbè wa sunkún wá bẹ̀yìn ọmọ ọba bóyá yìí náà fẹ́ ká kúrò fún àwọn ẹ̀rọ àtàkùn tó bá ti jẹ́ pé ẹ̀yin ọlọ́mọ ọba àtẹ̀yìn àti kábíyèsí wa wọ́n máa fún wa lówó oúnjẹ lóṣooṣù kí wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn fún wa kébí mọ́ bàbá wa tán torí gbogbo ibẹ̀ náà forí wa sọlẹ̀ sí àwọn bàbá wa ibẹ̀ ni wọ́n forí sọlẹ̀ sí tí wọ́n jẹ tí wọ́n mú tán fi ń gbọ́ bùkátà lórí wa tí wọ́n fi rán wa lọ léèwé ibẹ̀ ni gbogbo ẹ̀ wà o àṣà àìsí ìsọmọ ti fún lọ́rọ̀ nìkan èyí tó ń jẹ láwáyé wa jẹ èyí táwa náà nínú gbogbo ayékọ́ ní ọ̀dọ̀ ọlọ́mọ ọba gbogbo ayékọ́ ní ọ̀dọ̀ ọba ibi tó gàlùkù bá tẹ̀dọ̀ sí ibẹ̀ náà ni ó ti máa ṣayé tiẹ̀ eléyìí ló wá bá wà lẹ́rù jù pé ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí ọba wa gbé pẹ̀lú ọmọ wa tí wọ́n mú níjẹrin sí gbẹ̀kùn wọ́n pẹ̀lú ọmọ tó mú sí gbẹ̀kùn láti dé Yusufu tí ó sì yẹ pé ọmọ náà ọjọ́ ọmọ takuntakun ní òkè ọba àwọn gidi gan kú tí wọ́n lé ní 13 ni wọ́n lọ ká mọ́nú oko rẹ̀ wọ́n lọ bá lórí ilẹ̀ rẹ̀ wọ́n lọ bá nú ilé rẹ̀ wọ́n fẹ́ pàtó nǹkan yàtọ̀ mọ́ eléyìí wá ṣe wálé mọ̀ nígbà wọ́n gbìyànjú tí wọ́n ò rí pa wọ́n yìnbọn wọn ò rí pa ìbọn tí wọ́n lọ́mọ lọ́wọ́ ìbọn yìí lọ́sí lọ́ bá ìkàlára àwọn tó fẹ́ ṣekú pa ọmọ yìí náà bá lọ gbé fún ọlọ́pàá náà bá láwọn làwọn wá o àràṣọ ọlọ́pàá lọ́rùn wọn. Rashidi Ìwó Gumi Ìwó ẹjọ́ kan ẹ̀ o wọ́n ní wọ́n ti fẹ́ pa wọ́n tán ní ọ́ndà ẹ̀ fíléèjì tó wà lọ́ndà ẹ̀ àsolúwo wọ́n náà ti fẹ́ pa wọ́n tán wọ́n náà pè é wọ́n lò dáhùn ò ń bọ̀ iṣẹ́ ń lọ àti mọ̀ wọ́n mo tiẹ̀ láìka àwọn bàbá yẹn wọ́n náà sọ fún wọn pé iṣẹ́ ń lọ wọn ọ̀rẹ́jẹ̀ wọn ò rómira ẹ ṣáà ti mọ sẹ́ẹ̀tì àwọn iṣẹ́ ń lọ lábẹ́ kò sí kankan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti di pé iṣẹ́ ń lọ lábẹ́ write it off nothing is happening ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni Olúwo bọ́ síta tó ní kò lè sí nǹkan tó ń jẹ́ ajínigbé kò lè sí wàhálà kò lè sí nǹkan tó ń dé báńdíìtì àti Gumi brother àwọn Gumi méjèèjì tíyẹn náà ní ẹni báńdíìtì tó bá wá sí Ìwó àwọn máa mú àwọn máa ṣe ṣèbẹ́yìn náà ní báńdíìtì ẹ̀yin tẹ́ ẹ lè gbé Gumi wá tí Gumi jẹ́ kọ́sítọ́mà dáadáa yín olórí báńdíìtì Gumi fúnra lára ẹ̀ ní lídà àwọn báńdíìtì ẹ̀yin dẹ̀ ń bá lídà àwọn báńdíìtì ṣe so ẹ wá ẹ̀sẹ̀ tí káwa bílíìfù ọ̀rọ̀ ẹnu ẹ̀yin Gumi Ìwó set láéláé anybody tó bá ti bílíìfù ọ̀rọ̀ ẹnu yóò ti wọgbó ti wọ náà ó ti wọ náà lẹ́yìn tó jẹ́ wípé Gumi lẹ ló yà sí tí ẹ ló yà sí ìran yín ẹ̀yin ọmọ kó tó ajíire ṣe ti rí báyìí wọ́n ní fúnra oníkọ́ ló fẹnu ara ẹ̀ pé kú tó bá ti wúkọ́ níṣẹ́ ikọ́ ló máa pa òun dànù báyìí jẹ́jẹ́ báńdíìtì náà jókòó tó lúwo bọ́ síta tó ní láyé kò sí báńdíìtì tó bíire torí òun practice ṣàríà níwò tẹ́ bá wá rí tí àwọn ọmọ Ìwó lè sọ̀rọ̀ tó lè wí nǹkan kan wọ́n practice ṣàríà ń bẹ̀ ni o wọ́n ti fi ẹ̀sìn ṣàríà wọ́n ti fi kó wọn sínú ìgbèkùn ṣẹ̀bẹ́nu Gumi mufti oníbẹ̀ ló fi sọ tó ní òun kó àwọn ránṣẹ́ sí àwọn jihadisi apààyàn láti northern part of Nigeria tó kó wọn lọ sí àwọn village kan tí àwọn oníṣẹ̀ṣe pọ̀ sí wọ́n ti fẹ́ eradicate gbogbo àwọn oníṣẹ̀ṣe and true Ìwó generally mùsùlùmí ló dominate ibẹ̀ ni mo ti parí primary school tí mo ti bẹ̀rẹ̀ secondary school ní every Friday ní mọ́ṣáláṣí ọjà ọba wàá rò pé wàá Mẹ́kà Mẹ́dínà ni o torí lọ́dún náà lọ́hùn ṣọ́ọ̀bù mọ́mísí mi ọ̀hún tó ń jẹ kò jìnnà sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ìjọ ẹ̀ la máa ní sales jù
ìyẹn ni mo fi lè tí mo fi mọ̀ bẹ́ẹ̀ ni it got to a stage ìgọ́ tẹ́mi gan ti ń lọ mí ìmọ̀ nǹkan tó ń wí tó ń kà ìjọ tí ò bá ti ń ṣọjọ́ Friday tí wọ́n ṣí mosque kalẹ̀ èmi náà wọ mosque máa bo ọrùn I was very young then you know èmi náà máa lọ bẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe oríṣiríṣi máa jẹnu wí mí máa mọ nǹkan tó ń sọ o ṣùgbọ́n àlàáfíà wà níwò ìwọ olódò ọbẹ̀ ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbore ìwọ tó nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé tí wọ́n ní ìwọ wò kó o tó wọ̀ ọ́ wọ́n ṣe kinní kan patí mẹ́ wọ́n ṣe patí kú àwọn ọkùnrin wọn tẹ́ bá rí wọn àwọn náà máa ń ro àmàlà ló ń jẹ wọn láàárọ̀ kùtù tó bá ṣe patí àkàrà tògì òun náà máa kọ́kọ́ mu kókó mọ́mọ́ ọ̀sán wá jẹ àmàlà àtẹ̀bà ìyẹn ò bá àwọn ọkùnrin wọn náà máa ń ro àmàlà kó lè mọ̀ wípé mo mọ Ìwó dáadáa St. Anthony tó bá wọ Ìwó ní LA wá kọ́kọ́ kọ LA Girls School the next one ní St. Anthony ibẹ̀ ní secondary school tí mo wọ̀ ńgbà náà bọ́ àláfíà wà bẹ́ẹ̀ náà kí ló dé tó di ìgbà Olúwo tí gbogbo ẹ dojúrú ẹ wá wo Olúwo tí à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Ìwó ẹ ti wọ one chance Olúwo ṣe rí gbogbo nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń gbógun ti ìṣẹ̀ṣe ó fi wọ ojú rere àwọn nọ́dánà ni o torí ó rí wípé Ìwó palace ó fẹ́ kó làmìlaka kan máa gbé bíi ti Ọọ̀ni palace ó fẹ́ kí bí wọ́n ṣe ń pariwo Ọọ̀ni palace yẹn tí ó ṣe ẹ̀rẹ̀mì tí orí ó fẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún Ìwó ọ̀nà wo ló wá rò pé òun lè fi ṣe kò rẹ́dì láti gbà fún Ọlọ́run àti onílẹ̀ ó wá wò pé ọ̀nà àbáyọ wà fóun tóun bá ti lọ mú létí àwọn apààyàn àwọn ọ̀dájú abiyamọ àwọn tí wọn ò ní feelings tó bá ti lè ti òun lẹ́yìn òun á ní oore ọ̀fẹ́ láti àṣìfẹ́ ní ti tóun bá ṣe ọ̀nà wo ló dẹ̀ lè fi àṣìfẹ́ kó become a Muslim òun lẹ́ṣẹ̀ rí tó di mùsùlùmí ọ̀sán gangan kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe mọ̀ pé tó bá ti fẹ́ jẹ ìgbẹ́dì màlúù wọ́n á sáré lọ di mùsùlùmí ni báyìí ohun gbogbo wọn ṣe rí nìyẹn wàá máa rí wọn wọ́n á máa dírẹ́sì lódìlódì bíi ti Fúlàní òun ló ṣe sá eré kìtìkìtì kàtàkàtà tó lọ fẹ́ wọn láya connection lolúwo ń wà owó tó máa ná ló ń wà kò sí nǹkan míì ìyẹn lẹ fi máa rí ìwà ọmọ àlè lára ẹ̀ nítorí àtijẹ àtimu òun kógun ja ìran ẹ̀ orí àpèrè tó sọ ẹ́ di ẹni tí nọ́dánà ń wẹ́kọ̀mù sí àárín wọn ordinarily tó bá jámọ́ kankan báwo ló yẹ fẹ́ dàrin wọn orí àpèrè yìí ilẹ̀ tó fún ẹ ní orí ọ̀fẹ́ tó sọ ẹ́ di nǹkan tí ò yẹ kó dì láyé tí àwọn nọ́dánà náà ṣe ń rí ẹbẹ nípo jámọ́ kankan ó wá wò wípé torí àtijẹ àtimu ó wá ń tako sáṣọ àlẹ́ orí àpèrè yẹn ó sọ fún orí àpèrè yẹn wípé kò mọ nǹkan tó ń ṣe ó wá ń gbógun tì í ó dẹ̀rọ wípé ó máa lálàáfíà ṣá ẹ̀yin ọmọ Ìwó ẹ lọ máa get ready torí ohun tó dáni lójú jàdá lọ ni wípé by the time tí àwọn terrorists bá ṣetán pẹ̀lú yín níwò àfàìmọ̀ kí gbogbo Ìwó máa empty ẹ̀yin ló kàn lẹ́yìn Kwara very very soon ẹ lọ máàkì ọ̀rọ̀ mi sílẹ̀ ẹ rò ìpẹ́rẹ́ ni mò ń ṣe ẹ lọ máàkì ọ̀rọ̀ fídíò yìí sílẹ̀ láìpẹ́ lẹ́jìnà ẹ rí ìdánwò ní Ìwó ṣe bí gbogbo yín dákẹ́ àbí don't worry Gúmi méjèèjì Gúmi mufti Ìwó àti Gúmi Olúwo tó yẹ kẹ́ ti lẹ̀ lóko pa kẹ́ ti rìn wọ́n dìhùndìhùn ẹ tí mọ̀pọ̀ ti bá ti yín jẹ́ níwò kò sí wàhálà orúkọ tèmi ò yí padà yèyé dára kó owó èkókókó ni mò ń jẹ́ bá mi subscribe kí ló dé tó gbé parí kí ló dé tó ń bínú tó o bá ti bínú ò ní dálé ayé ṣe tí wọn náà expect pé kẹ́lòmíì bá wọ fọwọ́ kún iṣẹ́ ti tiẹ̀ bá mi fọwọ́ kún iṣẹ́ ti tèmi mi ò sọ̀rọ̀ nípa ẹ̀ àbí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ everything ló bá mi tó bá wá rí bẹ́ẹ̀ má máa mú fi ọ̀tẹ̀ sí gbogbo nǹkan tó o bá ti subscribe sórí YouTube channel what are you still waiting for wetin you gain sef bá mi subscribe okay o ti rò wípé tó bá ti subscribe yẹn o ló máa sọ mí di billionaire tọ́lọ́run bá sọ pé subscription tó ń bọ̀ tó máa next o ló máa sọ mí di billionaire o lè stop ẹ̀ 1 billion lè stop ẹ̀ tó bá ti wà nù kádàrá mi ẹ̀yin tẹ́ ti bá mi ṣe ẹ̀ ní dálé ayé ṣe thank you for your love thank you for your support for my brand yes ilẹ̀ Yorùbá gbè wá o kò dẹ̀ ní gbé ọmọ àlè àárín wa